gègé tànú ṣọ́mà bàlá gègé. tó máa mú yàn sínú forever àwa máa sọ jáde fún ẹ kó sì ló ń ṣe kó fò sílẹ̀ àwọn onímọ̀ sínú ẹlòmí lè máa mú yàn sínú but àwa tá jẹ́ Markazi alẹ́ mi foríjì ní kíákíá tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ṣerú ọmọ àlè ọmọ láì níran oníyàwó mẹ́ta yẹn irú ẹ̀ ló yẹ kó rí Mudiru Markazi bá sọ̀rọ̀ kì í ṣerú ẹ̀ mọ́ ṣùgbọ́n láńpẹ́ bọ́lọ́hún ṣe ṣàwà Markazi àmọ̀yàn mú sínú bẹ́ẹ̀ yẹn alùsùn náà wà jákujàku tẹ̀ ń bá ká ẹ̀yin lè máa mú yàn sínú ẹ lè mú yàn sínú débi pé ẹ pàdé ẹ lọ́nà ẹ̀ ní sálámọ̀ sí kódà tó tọ́ bá sálámọ̀ ẹ lè má dáhùn tẹ́lẹ̀rí búló pọ̀ nù ẹ̀yìn ṣùgbọ́n Markazi ìsìláàmù ló jà wá lógún ló fà á tí Mudiru Markazi fi lè welcome kọ́ọ̀lù irú ọmọ àlè oníyàwó mẹ́ta yẹn ọmọ tí ó ní bíbí tó sọ bíbí ẹ̀nu pé bíbí ò wúlò fóun tó fi ilé Yusuf sọ di ilé tiẹ̀ ọmọ dọ̀dọ̀ ìbá ìgbọ́dọ̀ pàdé ọmọ tí máa gbá ojú ẹ̀ wàláhì wà dákú ọlọ́run ó ṣe àìpá gbogbo àwọn tó ń pàdé ẹ̀ tẹ́jọ́ ń ya fọ́tò mo gbọ́ pé àfáwà Al-Qur'ani nìkan pàdé ẹ̀ ń bá yà ẹ̀ tí ẹ̀ kẹ́ sán gbájú èmi abẹ́ pàdé ẹ̀ wàá ló fẹ́ bẹ́ẹ̀ mi máa nẹ́bí kókú ni mo dẹ̀ sì dúró lórí ẹ̀ dọ́là àti wọ́ àti Saidi ẹ̀ tí bá kọ́ pàdé ńjọ́ tí má pàdé ẹnìkan ní ẹ̀ mọ̀ pé plane ò kí ń ní iná ń pè plane ò kí ń ní reverse ńjọ́ ilẹ̀ máa mọ̀ ẹ jẹmu yóò yà ńjọ́ yẹn ní ojú báyìí lọ ṣùgbọ́n wàá mọ̀ pé ẹni tó bá kọ́ ẹ̀ṣẹ̀ is forever ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á jẹ́ n pàdé kan ní níjọ́ kan tí wàá fi mọ̀ pé bàbá Mudiru Markazi ẹni ire ni bàbá tiwa ẹni ire ni bàbá tó bá wà lẹni táwa tẹ̀lé ìwọ wá lérò pé bí wọ́n ti ṣe pé Mudiru Markazi yẹn tó ti welcome kọlù tiẹ̀ yẹn ó máa mú àwa bínú àbí no àwa morú bàbá táwa ní tẹ́lẹ̀ wípé kódà ẹni tó ṣẹ̀ ó rẹ́dí àti sọ pé kó ń tọ̀ má bínú torí bàbá rí bàbá tiwa ẹ̀yin lẹ̀ rí bàbá rí bí ẹ̀ sì rẹ́ni rẹ tẹ̀lé àwa rẹ́ni rẹ tẹ̀lé a sì rẹ́ni rẹ gbà fún Mudiru Markazi bàbá dáadáa ni bàbá tí ò fẹ́ wàhálà tí ò fẹ́ ṣòro fẹ́ sìn ìwọ wá ń sọ pé àwọn kan ọ̀rọ̀ dáadáa tó sọ náà tẹ̀dánà ó láwọn kan
lólùfẹ́ Yẹ́sà Àlùnákà àwọn ọ̀rọ̀ náà tẹ̀dà. kódà mo fẹ́ sọ nǹkan kan débi wípé these diasporic dunces, these human beings are very wicked. It is like the matter of captain tá ìyanjú lọ́wọ́ náà máa sọ bẹ́ẹ̀ ni èmi ni mo lè sọ àwọn tó fẹ́ràn Yẹ́sà Àlùnákà. bẹ́ẹ̀ni èmi ni mo lè sọ àwọn tó ní ìfẹ́ Yẹ́sà Àlùnákà. nínú àwọn tó fẹ́ràn Yẹ́sà Àlùnákà ní Ọlọ́run ọba àlékiọlá tí mi ní pèjẹ́rìí rọ́. bẹ́ẹ̀ni nínú àwọn tó nífẹ̀ẹ́ Yẹ́sà máa kà wọ́n tí wọ́n dẹ̀ wà ní. kódà mo fẹ́ sọ nǹkan kan débi wípé these diasporic human beings are very wicked. kódà mo fẹ́ sọ nǹkan kan débi wípé this it is like the matter of captain tá ìyanjú lọ́wọ́ náà máa sọ many things ó jáde. àfáwà Jamiu Adégúnwà ẹ kú palẹ̀mọ́. àfi tí ó bá jẹ́ wípé a bá ṣàbòsí ni Jamiu Adégúnwà ó bá jẹ lọ. àfi tá a bá ṣàbòsí o ṣẹ́ni tí n bá dákẹ́ tí mi bá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ ìyá mi nẹ́sìn Islam wàláhì mo fi ọba tó ní mí búra mo tún fi ọba tó ní mí búra mo tún fi ọba tó ní mí búra lẹ́ẹ̀kan sí ó jẹ́ mẹ́ta gbogbo àṣírí Madrasatu Wahbiyya ní lọ́wọ́ mi. sórí mi mọ̀ bí ò ní làákà ní Yusuf tún ọ̀rọ̀ mi gbọ́ mi mọ̀ bí ò ní làákà ẹ̀wọ̀n ara ni àbáwọn tó ń gbẹ̀lò lọ́pọlọ tán lè bẹ́ẹ̀ sọ̀tọ̀ ọ̀rọ̀ ojoojúmọ́ ló ń pariwo Madrasatu Wahbiyya gbogbo àṣírí ẹ̀ náà mi gbogbo àṣírí ẹ̀ náà ṣáà gọ̀ báyìí ó ponú ni ṣé ó ponú ni ṣé ó lérò pé kó máa rún ọ̀rọ̀ Madrasatu Wahbiyya lẹ́nu ó máa fi ẹnìkan nù wá àbí ó máa fi ustaz nípa ọ̀rọ̀ captain ó ṣáà gọ̀ báyìí agọ̀lé tó ń ṣe yìí náà mama tí o mọ̀ bá gọ̀lé tó ń ṣe yìí ni because ẹni tó bá ní làákàyè ó máa mọ̀ pé gbogbo ohun tó ń ṣe yìí is just a simple threat tí wọ́n máa ń lò láti lè fi gbà nǹkan lọ́wọ́ àwọn èèyàn láti lè fi sọ pé kéèyàn má continue ẹ gbọ́ láti lè dìyàn lọ́wọ́ mú kíyàn máa lérò pé ó ní nǹkan tó lè fi nílé mi o ṣé mi ní fi ọ̀rọ̀ captain yẹn wàláhì tọ́rọ̀ captain bá máa já sẹ́wọ̀n fún ẹ ó lọ ẹ̀wọ̀n o tó bá máa já sẹ́wọ̀n ó lọ ẹ̀wọ̀n kò sí tó kàn mí èmi ò lè sọ pé ó máa ṣẹ̀wọ̀n ẹ̀yin lẹ máa ń sọ yẹn nínú kámpù yín torí dáàdì yín làwọn adájọ́ ṣùgbọ́n tó bá máa jẹ́ pé ó máa já sẹ́wọ̀n fún ẹ ó lọ ẹ̀wọ̀n ìyẹn ò kàn wá àwọn lọ́ọ̀yà tiẹ̀ ló máa ń jáde tó máa pariwo pé ó fẹ́ kó gbogbo àwọn èèyàn sẹ́wọ̀n bí pé dáàdì ẹ̀ ní adájọ́ àbẹ́ǹkúnlé bàbá ẹ̀ ní ẹ̀wọ̀n yẹn wà àwọn èèyàn sọ orú ẹ̀ ṣùgbọ́n tó bá ní làákàyè á mọ̀ pé gbogbo tó ń sọ yìí lẹ́gọ̀ọ́fà lásán ló ń play arìndínlẹ́ni tó wá torí tó ń sọ yìí táwa sọ pé òun fẹ́ fi ẹjọ́ captain lẹ̀ gbọ́ mo sọ̀rọ̀ yìí máa tuntun sọ kẹgbẹ́ tó mọ̀ pé kò síbi tó rìnrìn yẹn dé Yusuf ó mọ̀ pé kò síbi tó rìnrìn dé láti má jẹ́ kí ẹjọ́ captain kó rí the light of the day kò síbi tó rìnrìn dé ń pé kẹjọ́ ẹ̀ má délé ẹjọ́ ṣòro èyí tó kàn mí gangan náà ọ̀rọ̀ tí ń fẹ́ sọ lé nìyí yẹn gbogbo ohun tó ṣẹlẹ̀ pápátá ọpẹ́ ní fọ́lọ́run nípa dúpẹ́ bàbá amọ̀dérò mọ́ríkàsì dá sí àwa mọ̀ pé kò sí tó bá dá sí tí ò ní rí yanjú ṣùgbọ́n kì í dá sí tó bá jábòsí torí bàbá wa gan ò sí lẹ́yìn alábòsí ṣùgbọ́n tó bá ń retí pé bóyá àtẹ̀jẹ̀ ti sọ yẹn torí mo mọ̀ pé yẹn tó máa bẹ̀ẹ́nu jẹ́ máa ti jẹ́ bẹ̀ẹ́nu jẹ́ inú ẹ̀ tó ṣe ń dùn mo fẹ́ kí amọ̀dérò mọ́ríkàsì jẹ́ kí inú ẹ̀ dùn délẹ̀ kó wá kí wọn kó lè mọ̀ pé bàbá dáadáa làwa ní bàbá tó welcome everybody ẹni tó bá ti mọ̀ pé orí tòun pé bàbá máa welcome ẹ̀ ìwọ tó ní làákàyè náà ní welcome you understand bí rúmù rẹ̀ lẹ́yà sí tó bá lórí tòun ti pélé ní òun fẹ́ padà sí Amẹ́ríkà tó fẹ́ kí wọn bàbá máa welcome Àmírù Àjàlá tó bá ní làákàyè tòun pélé ní àbí Kọmọrùdín Àjàlá dẹ̀ ni tó bá lórí tòun pélé ní òun fẹ́ kí mọ̀dúnrún Amẹ́ríkà wọ́n máa welcome ẹ̀ bàbá ò ní problem pẹ̀lẹ́ nìkankan ẹ̀yin ní làákàyè dàrú tẹ kéwú tán bẹ̀ tẹ kọ̀dí síta tẹ wá ń tọ̀ sínú ilé yẹn ẹ̀yin ìlàkà yẹn dàrú ìlàkà ìtawọ́ sì dàrú àwa mú mi mà látara ọmọ Markazi làwa jẹ́ ló fà tá a fi mọ èyí bàbá yẹn ṣùgbọ́n àwọn tó kéwú ń bẹ̀ àwọn ni tó jáde ń bẹ̀ náà yẹ ọmọ àlè bẹ̀ tí wọ́n ń pàdé àpòpọ̀ mọ́ yín àwọn tó bá sì ń ṣe ọ̀tá Markaz ni wọ́n máa lọ ń lẹ̀ mọ́ ńgbà náà
ṣùgbọ́n là ń pé o ti rí ẹjọ́ Yẹ́sà Alunaka yìí ní gbòǹgbò tó lè mú ẹgbà ẹjọ́ captain ló ṣe juwọ́lẹ̀ pàtàkì ẹ̀ gẹ́gẹ́ nìyẹn kì í ṣe pé ohun ẹ̀ kò filẹ̀ kò wá láti inú ẹ̀ kò filẹ̀ ṣùgbọ́n wàá dúpẹ́ pé gbogbo ayé ti ní pé tó Yusuf ti fi Yẹ́sà Alunaka lẹ̀ mo wá ṣú ọ pé ìwọ gan ò lè tó bẹ́ẹ̀ pé ó fẹ́ tún gbé mọ́ tó bá tún gbélé nìyí àwọn èèyàn lè sọ̀kò fún ẹ tó bá jáde rìn so better wọ́n gbẹ́jọ́ captain lẹ̀ o wọ́n gbà lẹ̀ má try láti dá Yẹ́sà Alunaka gbé mọ́ ọ gba òkò mo jẹ́ ẹ̀rí o torí bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí òun ní tàwa máa tuntun sọ fídíò tó play nípa Yẹ́sà Alunaka pé ó ti ṣe apology tẹ́lẹ̀ èmi fúnra ara mi èmi nìkan ni mò ń sọ̀rọ̀ mi báyìí àtàwa mi gan nínú group yẹn kí n sọ pé gbogbo group yẹn a rí fídíò yẹn but a advice Yẹ́sà Alunaka ni pé àwọn ò ní kẹ́ má post ẹ o ṣùgbọ́n tẹ́ bá post ẹ ó lè against yín o torí adájọ́ gbọ́dọ̀ lè dá sí wípé kẹ́ lọ bẹ́ẹ̀ kó tó dé pẹ́ ṣerú fídíò yìí kódà barrister ẹni tó jẹ́ kí ló ń pè SAN ó advice ẹ̀ gan gbà náà nínú ta ní nígbà náà ó advice ẹ̀ pé fídíò rú báyìí kó tó lè ṣe kó tó lè post ẹ̀ ó gbọ́dọ̀ wá láti ọ̀dọ̀ adájọ́ tẹ́jọ́ ẹ̀ ti wà wájú ẹ̀ kó tó lè post irú ẹ̀ so kò sí ẹni exaggeration àbí ìpolówó kan tó fẹ́ ṣe lójú àwọn èèyàn pé àwọn ẹni wọ̀nyí diaspora don sisi àwọn ló ní kí Yẹ́sà Alunaka má post à ń torá wa ní làákàyè ní ìwọ ló lọ́pọlọ àwa ní làákàyè a sì mọrú èèyàn tó jẹ́ pọ́bìlẹ̀ jẹ́ nìyẹn àmọ́ ẹni onínú kunkun wípé ọ̀rọ̀ kì í tètè ń tánú ẹ o máa ń wá victory ní gbogbo gbà làwa ṣe ní ẹ má post irú eléyìí advice làwa fún ẹ tó jẹ́ SAN ó dẹ̀ tó advice ẹ kódà Yẹ́sà Alunaka gan wọ́n lè sọ ń pọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ bó ṣe rí gẹ́gẹ́ bá ṣe sọ fún ni àní kó má bẹ̀ ṣùgbọ́n àwọn gan mọ̀ ń pa àwọn òṣẹ́ ẹnu ló gbé àwọn táwọn fi sọ ju tó yẹ káwọn sọ lọ sí ẹ torí ìwọ gan mọ̀ pé rí ibú ọ̀rọ̀ ló sọ wípé ó yẹ kó máa sunkún fẹ́ nìkan ṣọ́ lè sọ̀rọ̀ ẹ̀ fún bàbá tiẹ̀ náà inú ẹ̀ dùn Yusuf wọn lè sọ̀rọ̀ ẹ̀ fún bàbá tiẹ̀ náà wípé ó yẹ kó máa sunkún fún bàbá ẹ̀ ni kí inú ẹ̀ dùn sí inú ò ní dùn sí tó ọmọ àlè lẹni tó bá pè ẹ́ mo tuntun sọ ọmọ àlè eléri bú lẹni tó bá pè ẹ́ nígbà tó arrest Yẹ́sà Alunaka tó ń pè ẹ́ pé kò jẹ́ kó jìyà ń bẹ̀ eléri bú ló ń tọ̀ ọmọ àlè markazi sí ló ń tọ̀ tó ń tọ̀ bá ń bẹnu markazi tó bá ń bẹnu àdàbí ọmọ àlè àdàbí ni torí tó bá jẹ́ pé àdàbí náà ni kìíní yẹn kàn ẹni tó jọmọ àdàbí ó lè sọ jù bẹ́ẹ̀ lọ ìgbàràtà ló ń pè bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó ń hùn láti wá ṣe fídíò tá ń ṣe yìí ṣùgbọ́n tí ò bá jẹ́ fídíò rí bú tó jáde tó ṣe ìwọ Yusuf tó bá jálá pọ́n lé èèyàn ni ṣùgbọ́n àwọn èèyàn tó ń wẹ̀ kò sí làákàyè lórí wọn torí tó bá ní làákàyè ó yẹ kó jẹ́ kó mọ̀ pé ó yẹ kó ń jẹ́ kó mọ̀ ó rí pé ìwọ náà sọ ó láwọn kan ń pè ẹ́ ìwọ náà wá wo gbogbo òṣì tó wá sọ ń jọ náà ìjẹta yìí gbogbo tó wá ṣe defamation of character ló wá ṣe gbáà ó tún mú Yẹ́sà bàbá oníbàbá ọ̀kan lọ́mọ bí tó ti ń bá ìyàwó ẹ̀ ṣeré èèwọ̀ ni kóbìnrin àtọkùnrin kọ́kọ́ jọ ṣeré ọkọ àtìyàwó ó lè jẹ́ live ṣẹ̀dẹ̀ rí fídíò tí wọ́n play ńgbà náà ọláńpò nílàákàyè náà ni fídíò tó play nípa ọ̀kan lọ́mọ yẹn èèyàn tẹ́ bá rántí ìgbà yẹn ni wọ́n búlì ọ̀kan lọ́mọ àtìyàwó ẹ̀ lórí social media tó bá dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ social media yí ẹ gbogbo tán bá fi bú ẹ má fi react fi wọ́n pa ni lórí ẹ̀ ni n tó fa tí ọ̀kọ̀lọ́mọ àtìyàwó ẹ̀ ṣe ń gbà náà nìyẹn pé òṣì tẹ́ ń sọ nípa wa àwa máa fi yín jó a máa fi yín ṣe kínní ni ìyẹn lòun wá mú tó wá lọ gé mọ́bi tó ti sọ̀rọ̀ sí kò dé ọ̀pọ̀lọmọ ọ̀dẹ̀ tètè wá bẹ́ẹ̀ kò wá sọ̀rọ̀ sí ẹ ìwọ gangan fún ẹ ló kọ́kọ́ gbé sàrà kọjá mọ́sálásí tó gbé conversation ìwọ àti ẹ tó lọ gbé fún máàlì ọmọ níyàwó mẹ́ta yẹn ṣùgbọ́n àwọn tí ò mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn náà ní ṣe làákàyè láti mọ̀ pé ìwọ gẹ́gẹ́ lẹ́ni bí ọ̀rọ̀ captain
kò sẹ́dá kan tó máa ní kó má gbọ́ ilé ẹjọ́ ìwọ náà mú ariwo tó sá jọ mo fẹ́ kẹ́ gbọ́ fídíò tí mo tẹ̀ ń play lọ tẹ́lẹ̀ mo fẹ́ kí n play ẹ̀ délẹ̀ kẹ́ wá gbọ́ tán tí n bá play ẹ̀ délẹ̀ kí wá yanjú ẹ̀. It is like the matter of captain tá à ń yanjú lọ́wọ́ náà máa sọ many things ó jáde àfáwọn Jamiu Adégúnwà ẹ kú palẹ̀mọ́ àfi tí ó bá jẹ́ wípé a bá ṣàbùsí ni Jamiu Adégúnwà ó bá jẹ lọ àfi tá a bá ṣàbùsí o ṣẹ́ni tí n bá dákẹ́ tí mi ì bá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ ìyá mi nẹ́ẹ̀sì Islam wàláhì mo fi ọba tó ní mí búra mo tún fi ọba tó ní mí búra mo tún fi ọba tó ní mí búra lẹ́ẹ̀kan sí ó jẹ́ mẹ́ta gbogbo àṣírí madrasa tó wà bí yà ní lọ́wọ́ mi kò tí ì tásìkò gọ́ngọ́ sọ ẹ̀yin èèyàn gọ́ngọ́ sọ màá máa wò ó àwọn tẹ́ wá fẹ́ rán wá kán wá máa bẹ̀bẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀. As I'm speaking to you, we have printed over 500 defamatory, libelous, slanderous pages for Madrasatu Wabiya. Ẹ sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ in your life. Mi ò ní lọ jìnnà lórí ẹ̀ but mo á kàn fi àwọn díẹ̀díẹ̀ fìrífìrí máa fi hàn. Àwọn kan máa sọ pé ẹni tí ò ra ọ̀sán tán bá fẹ́ exaggerate pé nǹkan ṣẹlẹ̀ no tàwa kọ́ nìyẹn ìwọ tó bá rà náà lọ́sàn ìwọ tó bá rà you will explain your role nígbà tí gbẹdẹmù bá já kábíyèsí elédùnmarè ọlọ́run bá ń gbọ́ tá a bá sọ̀rọ̀ nǹkan ti lọ lábẹ́lẹ̀ and you can never go scot free ìyẹn dá mi lójú ẹ má jẹ́ n digress o. fẹ́ kẹ́ gbọ́rọ̀ ẹ̀ dáadáa mo fẹ́ kẹ́ fà balẹ̀ kẹ́ gbọ́rọ̀ ẹ̀ dáadáa ni o màá ṣàlàyé ntí Yusuf ṣe láàrin bẹ́ẹ̀ ṣẹ́ni mo sọ tẹ́lẹ̀ mo ní inú ẹ̀ dùn gan wípé bàbá Mudiru Markaz dá sọ̀rọ̀ yìí pọ́ fẹ́ yanjú ẹ̀ láàrin òun àti Yẹ́sà Àlọ́nàkà tòró mọ̀ pé kò sí ẹni tó lè bá Ustaz Jamiu Adégúnwà sọ̀rọ̀ lórí ẹjọ́ captain tó Mudiru Markaz ṣùgbọ́n wọn ò mọ̀ pé Mudiru Markaz ò sí ń di àbòsí mo kàn já ẹ ni ṣẹ́rí gbogbo tó sọ kó wá tún sọ ń It's like the matter of captain tá ìyẹn lọ́wọ́ náà máa sọ many things ó jáde àfáwọn Jamiu Adégúnwà ẹ kú palẹ̀mọ́. nísìnyí Ustaz Jamiu Adégúnwà ó ti di àfáwà Jamiu Adégúnwà Ustaz ti di àfáwà Jamiu Adégúnwà. Okay, go ahead. àfi tí ó bá jẹ́ wípé a bá ṣàbùsí ni Jamiu Adégúnwà ó bá jẹ lọ. Thank you. Bí tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ni àfi tó bá jẹ́ pé ó bá ṣàbùsí ẹni tó pè láfáwà Jamiu Adégúnwà tẹ́lẹ̀ ó ní ni Jamiu Adégúnwà yóò fi jẹ lọ. Ṣẹ́rí àwọn fẹ́ jẹ́ ìṣàlàyé kankan fún yín tí Yusuf bá fẹ́ ṣe deformation of character fẹ́yàn kò ní lo péjì ẹ̀ tó jẹ́ Yusuf Ọlátúnjí Adépọ̀jù ẹ̀ kì í lò èyí tó máa lò ní Alibalak TV tòró mọ̀ pé ìyẹn kò ṣe tracy sí òun wọn mẹ́ntó nìyẹn ọ̀tọ̀lá ẹni tó create yẹn òun kàn ń lò ó láti máa fi ṣe program ni tó bá fẹ́ defame yàn ẹ̀yẹn wo gbogbo episode 1 to 4 ẹ̀ tó ṣe títí dé 6 ibi tó ti bẹ̀rẹ̀ ẹ̀ wọ́n bóyá defame Ustaz dáadáa àwọn old videos Ustaz Jamiu Adégúnwà ẹ̀rí bó ṣe play ẹ̀ rẹpẹtẹ ńgbà náà látara pé kí ni ó mọ̀ pé òun fẹ́ ṣe deformation of character ni ló ṣe lo external body tẹ́ni body ò lè trace wípé ní báyìí ló ní handle ẹ̀ ṣùgbọ́n now ó wá di pé èyí tó fẹ́ ṣe yìí òun mọ̀ pé òun fẹ́ threaten Ustaz Jamiu Adégúnwà ni ó sì fẹ́ threaten àwọn gan ó sì fẹ́ múnú àwọn gànà mú ẹ̀dùn tí ń dáwọ́ fún èmi ò ní kéèyàn má dáwọ́ fún ẹ ayé kan dáwọ́ fún ẹ náà ló wá kò kàn mí wàhálà tí ẹ nìyẹn ó nọ́mà ẹ tó bá ń ṣiṣẹ́ dáwà kan dáwọ́ fún wọn ló dáa kọ́kàn wọn fi balẹ̀ fẹ́ni tó bá ń ṣiṣẹ́ Ọlọ́run lóòótọ́ ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yìí ẹ tún tọrọ yẹn gbọ́. ó bá jẹ́ wípé a bá ṣàbùsí
ní Jamiu Adégúnwà ọba jẹ lọ àfi tá a bá ṣàbòsí o ṣe. bẹ́ẹ̀ni ẹ lè jẹ lọ Ustaz Jamiu Adégúnwà jẹ lọ torí ó ṣàbòsí jẹ́jẹ́ ni Ustaz Jamiu Adégúnwà ṣe ìrànlọ́wọ́ fún Francisca tọ́lọ́run ò kádàrá kí wọ́n ràn lọ́wọ́ lásìkò tó nídìí ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ni lóòótọ́ ń pẹ́ ìrànlọ́wọ́ rí ṣùgbọ́n ìrànlọ́wọ́ míì tó nídìí Ọlọ́run ò kádàrá kó lè ràn lọ́wọ́ ńgbà náà ṣùgbọ́n làákàyè tiẹ̀ ò jẹ́ kó rí ẹ pé kó mọ̀ ń pé ìrànlọ́wọ́ ẹni yìí ló nídìí kì í ṣe ń pọ́ fẹ́ ba ẹ̀ jẹ́ lọ́wọ́ ẹnìkankan tó fi bẹ̀rẹ̀ sí ń parọ́ mọ́ Akimu ń gba Akimu àti ẹ̀ ṣe bóun fẹ́ ká Akimu jáde kó tún lè gbóhùn náà ńgbà yẹn náà ni ṣùgbọ́n Ọlọ́run ò lè fún ẹ ṣe torí ẹ nìyẹn àfa Abdulhakeem ó wà lórí òdodo ó sì ń sá fún ẹ tó ó dẹ̀ ń ti ọmọ ẹ̀ ó fẹ́ tí lògiri kó ba lè sọ̀rọ̀ kó ba lè gbé Ọlọ́run ní fún ẹ ṣe ló fi sọ pé òun àti Hakeem náà jọ di pàǹpápọ̀ wọ́n fẹ́ fi bà ẹ́ jẹ́ lọ́dọ̀ Francisca àti lójú àwọn èèyàn tó ń fẹ́ líǹkì yẹn ìwọ ló sẹ́ǹdì ẹ̀ sí captain tí ò ní làákàyè oníjìbìtì yẹn tí ò ní làákàyè yẹn ìwọ ló sẹ́ǹdì ẹ̀ sí ìwọ ló instigate captain tí ò lọ́pọlọ tó jẹ́ pọ́pọlọ jìbìtì ló wà lórí yẹn náà ló fi dípò òun náà fi kó làákàyè tó jimi tó fi jáde fi di ẹni tí wọ́n ń sọ fídíò sí Ustaz ìwọ ló instigate ẹ àbòsí tó ṣe ń bẹ̀ ni ibi tọ́wọ́ ẹ̀ ti wọnú ẹjọ́ ẹ̀ ni torí wọ́n ló instigate ẹ̀ kó lọ parọ́ mọ́ Ustaz ọ sì jẹ ìyá ẹ̀ kò sí ní tó fẹ́ ṣe sí ọ jẹ ìyá ẹ̀ àyàfi tí Ustaz Jamiu Adégúnwà nìkan tó bá lóhùn ọbẹ̀ ṣẹjọ́ mọ́ ṣùgbọ́n pé wọn ní ṣẹjọ́ yẹn ó ti wà nílé ẹjọ́ rẹ̀ di ìwọ ló instigate ẹ̀ ń pé kó lọ ṣe ìwọ ló instigate ẹ̀ ń pé kó lọ ṣe ànódẹ̀ gbọ́dọ̀ ṣe ẹ̀rí ẹ̀dẹ̀ wà ńlẹ̀ ìwọ ló send link ẹ̀ sí captain tó fi lọ ṣòṣì tóun lọ ṣe tó fi lọ ṣe fídíò ìwọ náà mọ̀ ń pọ́wẹ́ wà ń bẹ̀ bó dẹ̀ ṣe máa ń sẹ́ndì ẹ̀ fún gbogbo èèyàn nìyẹn tó bá fẹ́ bẹ̀ nìkan jẹ́ lára ẹnìkan ṣé mo ti fi hàn yín sí ẹ̀rí ẹ̀kan rí bó ṣe sẹ́ndì tọ̀kọlọmọ sí mi lè òun ni èyí tó sẹ́ndì fẹ́mi fọ́kọlọmọ nípa ọ̀kọlọmọ ńgbà náà tẹ́lẹ̀ wá fídíò tí ọ̀kọlọmọ Ọlọ́run mọ tó post fídíò yẹn ńgbà náà tí ọ̀kọlọmọ tíyàwó ẹ̀ tẹ́lẹ̀ yẹn kó wàhálà tiẹ̀ tó kó bá ní ẹlẹ́ni ńgbà náà kó tó di pé ó discharge ara wọn ìwọ ló sẹ́ndì ẹ̀ sẹ́mi ṣé mo bèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé bí wọ́n ló sẹ́ndì ẹ̀ sẹ́mi bó dẹ̀ ṣe máa ń sẹ́ndì ẹ̀ sáwọn èmi nìkan kọ́ ló dẹ̀ máa ń sẹ́ndì ẹ̀ sí ṣùgbọ́n àwọn èèyàn ò kí ń rí ibi tí wọ́n ń ṣe lẹ́yìn àfi tí wọ́n bá ń ṣe tó náìsì yẹn làwọn èèyàn máa ń lérò pé wọ́n máa fi ń rí ẹlẹ́ni ire bí wọ́n náà ṣe máa ń sẹ́ndì àbòsí tó máa ń ṣe àbòsí tó ṣe nú ọ̀rọ̀ yẹn nìyẹn Ustaz Jamiu Adégúnwà máa jẹ lọ kò sí ní tó lè ṣe bínú bewúrẹ́ bó fẹsẹ̀ halẹ̀ kí ló fẹ́ folówó ẹ̀ ṣe ò gbọ́ bínú bewúrẹ́ bó fẹsẹ̀ halẹ̀ kí ló fẹ́ folówó ẹ̀ ṣe làwọn ṣe sọ fún ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní gbàdo kó má ṣe kinní kan pẹ̀lẹ́ tí ìgbọràn sọ jẹ́bẹ́ rúrú àwa sọ fún ẹ ńgbà náà ò gbọ́ ni a wí fún ò gbọ́ ni tó bá jẹ́ pé o gbọ́rọ̀ advice tèmi wàá máa wọ̀lú òyìnbó wàá máa jáde pẹ̀lú rọrùn sí ni ṣùgbọ́n ò gbọ́ advice mi nínú bíi pé ìwọ ló mọ̀rọ̀ sọ jù ìwọ ló mọ̀rọ̀ sọ jù ìwọ ló gùdù jù ló fi tẹnu bọ̀rọ̀ yẹn Mọ̀nsúrà ọ̀rọ̀ Mọ̀nsúrà tó jẹ́ kó ti kẹnu gbogbo ayé ti gbà á wípé wọ́n fẹ́ rẹ́ ọmọ yìí jẹ̀ ni wọ́n wá bínú àwọn èèyàn wá bínú wọ́n fi sign petition against ẹ ìyẹn wá ń dùn ẹ́ ò gbọ́ advice mi náà ni tó bá gbọ́ advice mi nígbà yẹn ò ní tẹ́pẹpẹ fídíò Alájà Mọ̀nsúrà síta ṣùgbọ́n ò gbọ́ advice torí pé kí ni o ti believe pé ìwọ ló gbọ́n jù ìwọ ló mọ̀rọ̀ sọ jù àwa sí advice ẹ̀ àbòsí tó ṣe torúkọ ẹ̀ fi dípò orúkọ ẹ̀ wọnú ẹjọ́ captain mo gbọ́tọ̀ máa lè játijàti oníyàwó mẹ́ta ẹ̀ náà ń pariwo kiri ó sunkún kiri Jamiu Adégúnwà ó gbọ́dọ̀ yorùkọ mi eré bàbá ẹ̀ dàrú astagfirullah Ridwan astagfirullah lazim bàbá ò ṣe mi lọ́ndà ẹ̀jì mi bàbá ò ṣe mi eré oníyàwó mẹ́ta eré ẹ̀ dàrú ìwọ fẹ́ bú kí n ṣe bàbá ẹ̀ kọ́lọ́n foríjì mi torí mi ní bàbá mi sì fẹ́ kẹ́nìkan bú bàbá tèmi so mi ní ń bú bàbá ẹ̀ ìwọ ni màá bú
ṣùgbọ́n tó bá dẹ̀ lérò pé tí mo sọ yìí tí mo tọrọ síta fúláì lórí ẹ̀ yìí pé kò tó ẹ o lè bú bàbá mi ṣùgbọ́n Ọlọ́run ó kọ́lẹ̀ fún ẹ pé ẹ̀ṣẹ̀ ló gbà torí mo mọ̀ọ́mọ̀ sọ ẹni ló gbé mi bẹ̀ torí ó ya ọmọ àlè débi pé fúnra rẹ̀ ló dìzónà àwọn ẹbí ẹ̀ tó fi mú ẹbí àwọn Yusuf tó sọ́dẹ̀ bí tiẹ̀ tí ó bá jẹ́ pé rí ẹ wá dàrú orí ẹ̀ mẹ́ta rí ẹ dàrú gan-an ìwọ wá ń jáde ó ní kí Ustaz Jamiu Adégúnwà kó yí orúkọ tiẹ̀ ó ṣí èrè gan-an ta ló kọ́kọ́ sunkún ọ̀rọ̀ captain jáde ṣùgbọ́n dùn lẹ́nu mọ̀rọ̀ sọ ni wá ṣàlàyé ẹ̀ tó bá ti délé ẹjọ́ kò jù bẹ́ẹ̀ lọ tó bá délé ẹjọ́ ńgbà ẹ̀ tó máa ní kán yọ orúkọ ẹ̀ kúrò wọ́n yọ kúrò ìwọ́n wá sọ pé kán yọ orúkọ ẹ̀ kúrò aláàkúrà ó wá ní kán yọ orúkọ ẹ̀ kúrò má jọ yẹlẹ̀ 2 o'clock la máa ń kírun 1:44 la ṣe wà tó bá rí pé mo pẹ́ díẹ̀ kó má sọ pé kò tẹ́ lọ kírun gan ó wà lórí program má ṣe Ọlọ́run lára tèmi o kírun tó wọlé ò gbọ́ kírun tó wọlé ó di 2 ká tó kírun yín báyìí ó wá di pé ẹjọ́ captain wà nílé ẹjọ́ Yusuf continue ọ̀rọ̀ ẹ̀. ṣé tí bá dákẹ́ tí mi bá sọ̀rọ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi nẹ́sì Islam. kí ló dé tó ń tọrọ ẹ̀ gan-an Yusuf kí ló dé tó ń dúró kí ló dé tó ń dúró ẹnu gan-an ìwọ tí inú ò dùn tó ń lá ṣúgà tí bá dákẹ́ tí bá ẹ̀yọ́ ọmọ ìyá mi nẹ́sì Islam ó ṣe àgọ̀ báyìí gan tó lọ ṣé bẹ́ẹ̀ náà ló lè rí pé àwọn èèyàn ń bẹ̀rù ẹ̀ àwọn wo ló ń bẹ̀rù ẹ̀ àwọn tó rí wọn dàrú ló ń bẹ̀rù ẹ̀ àwọn tó ponú ló ń bẹ̀rù ẹ̀ ìwọ àwọn ló fẹ́ bẹ̀rù wọ wọn ń dùn rẹ̀ nú ó sì ń tán rẹ̀ ẹ̀yìn wọ̀ yá mi náà ẹ tún bẹ̀ gbọ́ tí wọ́n yẹ pé yóò ní làákà ẹ tún bẹ̀ gbọ́ ẹ máa gbọ́. àfi tá a bá ṣàbòsí o ṣé tí bá dákẹ́ tí mi bá sọ̀rọ̀. ẹ ó ṣàbòsí torí wọ́n ló sẹ́ndì líǹkì Francisca sí aláìníláàkàì captain tóun fi lọ ṣe fídíò against Ustaz Jamiu Adégúnwà asọ̀rọ̀ lọ. ẹ̀yọ́ ọmọ ìyá mi nẹ́sì Islam wàláhì mo fi ọba tó ní mí búra mo tún fi ọba tó ní mí búra mo tún fi ọba tó ní mí búra lẹ́ẹ̀kan sí ó jẹ́ mẹ́ta gbogbo àṣírí mẹ́ta tó wà bí yàrá lọ́wọ́ mi. lẹ́gẹ́dẹ́ kókó sí dànù adé sórí ìbá ti dà kó má sọ̀rọ̀ yìí rárá ìbá ti dà kó má wàá sọ̀rọ̀ rárá wọ́n ti jókòó jẹ́jẹ́ mo ti ṣe yanjú àtọ̀rọ̀ yẹ́sà náà ká kó ti wà ókè bẹ́ẹ̀ ṣùgbọ́n là ń pé gàràwẹ́ gàlẹ́gàlẹ́ ìgbéraga ẹ̀ tó ní lára ló fà tó fẹ́ fi jáde tó fẹ́ fi sọ̀rọ̀ pé káwọn èèyàn lè fi lérò pé Jamiu Adégúnwà ó jẹ́ lọ́mọ bóyá máa fẹ́ jẹ́ ẹ̀ lẹ̀ kó má di pé máa rẹ́sẹ̀ ọlọ́pọlọ kúkú ló máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni tí ò ní làákà yìí máa fọ́nbù ẹ̀ lọ fọ́nbù ẹ̀ díẹ̀ sí ẹ̀yà fọ́nbù díẹ̀ sí. gbogbo àṣírí mẹ́ta tó wà bí yàrá lọ́wọ́ mi. Yusuf kí ló dé tó ń ṣe báyìí tó rọ lọ́hùn ẹjọ́ mélòó ló fẹ́ sọ̀rọ̀ yẹn madrasatu wàbíà yìí gan ó ti sọ̀rọ̀ madrasatu wàbíà yìí ó ti súyàn gan àtẹ̀mọ́ àtẹ̀wámẹ́ tó ní péjì náà gan ìwọ ló sọ́pọ̀ ti mọ́ ní ẹ́písòdù tó ṣe tó kọjá ẹ́písòdù sọ́nù tó kọjá olóòtí mẹ́ tó ní madrasatu wàbíà ìgbà kan ló sọ pé kìíní ló ní o àfà Sọ̀díkì ló ní o ìyẹn Sọ̀díkì ọmọlọ́mọ tó ní kò ní ṣetán yunifásitì ó ṣetán o pẹ̀lú rọrùn ló ṣetán ó pariwo ọmọ yẹn ń gbà ẹ́ pòun lónìí ọlọ́ arrest ẹ̀ nígbà tán gbé ẹjọ́ dìde against ẹ nípa ọmọ ẹ pé olóhùn wa ọ̀fẹ́ mú pòun lónìí mọ́dásù wàbíà ìgbà tẹ́dẹ́lé ẹjọ́ kí lẹ sọ ẹlẹ́wà o mọ́ rí o ó tún dì sí ó tún ṣe sọ pé àṣírí mọ́dásù wàbíà wà lọ́wọ́ ẹ̀ ìgbà kan ló sọ pé nìkan tó wà ní UK tó ń jẹ́ Násírù lónìí èèyàn mẹ́rin ló wá ní gan ìgbà kan ní ọmọ àrìn dín ọmọ mi ìdẹ̀fẹ́ máa bú ọmọ yẹn because ó máa ń fún mi rìgáàdì mi ọmọ kí ló ń porúkọ ẹ̀ lára ọmọ tó gba Islam lọ́wọ́ ẹ̀ yìí kí lórúkọ ẹ̀ Gideon ìgbà kan ní ẹ náà fi tara wá bá mi sọ̀rọ̀ pé mo ní kí ló ń ṣe ẹ̀ láyé ẹ̀ tí wàá fi kú má fi nǹkan tí mi mọ̀ ń pẹ́ má béèrè lọ́wọ́ mi láyé ẹ̀ mọ́ the hell are you èmi ò mẹ́ni tó ní kódà mi ìfẹ́ mẹ́ni tó ní torí tí bá mẹ́ni tó ní lẹ́ni ó máa dàbí pé mo ti mọ̀ láti pẹ́tipẹ́ ni
I don't know the owner of that handle. Ṣùgbọ́n àwọn tó ń ṣe ń bẹ̀, mo support àwọn kan míì tó ń ṣe. Torí tó lè mú Yusuf support Sheikh Yushitu tó bà orúkọ àwọn èèyàn jẹ́. Kódà wọ́n bà orúkọ mi gan jẹ́. Wọ́n gbé picture mi síta pé mo mutí. Ó dẹ̀ support Sheikh yẹn. Ẹjọ́ ń jókòó. So tí Mọ́dárátù Àbíyà bá ń ṣe fún wọn náà, nto rà, nto tà fáwọn èèyàn, náà rà lọ́wọ́ ẹ̀ nìyẹn. Kò sí láburú ńbẹ̀. Wá continue agbọ́fìfo ẹ lọ. Continue. Kò tí tásìkò. Gọ̀ǹgọ̀ sọ. Kùtùpá o. Ẹ̀yin èèyàn, gọ̀ǹgọ̀ sọ. Anyway, dé na gọ̀ǹgọ̀ sọ kùtùpá o. Anyway, dé na ẹni ṣe bí Ọ̀yọ́ là rí. Èmi mọ̀ gbà tó di nice. Tó ń kọrin. Gọ̀ǹgọ̀ sọ. Gọ̀ǹgọ̀ sọ. Ẹ̀yin èèyàn. Gọ̀ǹgọ̀ sọ. Àwọn wo ló ń threaten gan? Àwọn wo ló ń threaten? Àwọn wo ló ń threaten? Tó bá mọ̀ Mọ́dárátù Àbíyà lọ gbé lọ sẹ́wọ̀n kí n ta wa pẹ̀lú yẹn. Ìyẹn ṣe wá kan ọ̀rọ̀ captain. Ẹ máa wo ó ń sopọ̀ mọ́rọ̀ captain ni ẹ máa wo ẹ máa gbọ́ o. Gọ̀ǹgọ̀ sọ. Màá máa wò ó. Àwọn tẹ́lá fẹ́ máa wá ká wá máa bẹ̀bẹ̀. Nígbà tí wọ́n ti ṣépè kó máa wá kán wá bẹ̀ ẹ́. Wọ́n ti ṣépè yẹn fún ẹ. Bí kan bẹ̀ ẹ́ ẹ̀bẹ̀ yìí náà ni èmi ò rí tó fẹ́ gbà ń bẹ̀. Gbogbo gbà kan ṣàwá bẹ̀ ẹ́. Ṣe rí nǹkan kan ni. Ṣe rí bí láìfù Yusuf ṣe rí nìyẹn. Àti kékeré ló ti like kó máa bẹ̀ òun. So tó máa ti bẹ̀ ní kékeré inú ẹ̀ máa dùn. Tó bá di pé òun àtẹnìkan ní clash inú ilé, wọ́n á ní má bínú yẹn tán ti ṣe fún láti kékeré n tó mú dàgbà sínú kan ṣáà máa bẹ̀ nìyẹn. Gbogbo ohun tí ò bá ṣe ó dẹ̀bi o kò lẹ́bi o ó jàre o kò jàre o kan ṣáà ti bẹ̀ kó má bínú láti kékeré. N tó wá mọ lára dàgbà nìyẹn. N tó ń pè ní narcissistical in nature nìyẹn. Àdámọ́ ni. Tó bá ti mọ̀yàn lára gbogbo kìíní ẹ̀ ló máa fẹ́ fi máa hùwà ní gbogbo gbàlẹ́ ayé ẹ̀ gbọ́. Àdámọ́ ẹ̀ ni nìkan máa bẹ̀ láti kékeré kó máa fọwọ́ ra lórí má bínú pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́. So anybody bá ṣe náà bí kan wá bẹ̀ ló máa like. Continue àgbà òfìfo threatening ẹ lọ. Ọ̀yá. Ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ wo ló ń ṣẹlẹ̀? As I'm speaking to you, we have printed over 500 defamatory, libelous, slanderous pages for Mọ́dárátù Àbíyà. Mọ́dárátù Àbíyà ló ní page 500. Wẹ́ẹ́ bí ó lè ṣe mistake pẹ̀lú òyìnbó tó lò yẹn. Libelous, slanderous, libelous, 500 slanderous, libelous, 500 libelous, slanderous. Ọlọ́run dákun máa pa Mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo kò má sẹ́ni.